ọ̀rọ̀ rẹ ò ní sọ́lọ́wọ́n bá mo dúpẹ́ aláya Abíọ́lá o ọ̀rọ̀ rẹ ò ní sọ́lọ́wọ́n bá bómi bá gbẹlẹ̀ yìí ẹja làárẹ̀ já mú ọ̀rọ̀ rẹ ò ní sọ́lọ́wọ́n bá ọ̀rọ̀ rẹ ò ní sọ́lọ́wọ́n bá ọ̀rọ̀ rẹ ò ní sọ́lọ́wọ́n bá bómi bá gbẹlẹ̀ yìí ẹja làárẹ̀ já mú ọ̀rọ̀ rẹ ò ní sọ́lọ́wọ́n bá. Ǹjẹ́ bọ́jọ́ bá kan rí o ọ̀run ọ̀sìn ìrànwọ́ adé fún bàbá jẹ̀rọ̀ mọ́tẹ̀lé ẹbọ ni wọ́n ní ọmọ Músè ìjẹ́ ayé gbé èlé ẹ̀rọ pẹ̀sẹ̀ sọ́láyé ìgbín ṣe ẹ̀rọ wọ̀ mo dúpẹ́ ọlá òní tí rí ayé Abíọ́lá ayé òní lè yé wa ẹ̀rọ pẹ̀sẹ̀ sọ́láyé ìgbín ṣe ẹ̀rọ wọ̀ ìyá wa òní tí rí mo dúpẹ́ ọlá ayé Abíọ́lá aṣáájú rẹ̀ sí ìlọsíwájú orílẹ̀-èdè olómìnira Yorùbá ṣe pàtàkì sí mo dúpẹ́ ọlá ọlọ́gbọ́n orí onímọ̀ àgbọ́kùn pẹ̀lú òye ajìjàǹgbara tó bẹ̀rù Olódùmarè ajìjàǹgbara tó ṣe é fọkàn tán obìnrin takuntakun tí ń ṣiṣẹ́ akin ẹ̀gúnbìnrin àbọ̀ jẹ́jẹ́ǹgbẹ̀rẹ̀ òṣòbìnrin bìnrin báwọn dáhùn dàńdógún ayé Abíọ́lá torí kọ́wọ́ ọkọ̀ o torí kọ́rọ̀ òmìnira lẹ̀ Yorùbá ó lè dání gbayín fídùn mọ́ aráyé Elédùmarè oníjọ́ tán mo dúpẹ́ ọlá òní tí rí ayé Abíọ́lá ayé ẹ̀yin ò ní le ìgbésí ayé ẹ̀yin ò ní ṣe le ẹ̀rọ pẹ̀sẹ̀ sálàyé ìgbín-ṣe ẹ̀rọ wọ̀ mo dúpẹ́ ọlá o bó o sì ṣe náà ni ó sì máa ṣe lọ ìyá ògùn adúláwọ̀ bó o sì ṣe náà ni ó sì máa ṣe lọ òrìṣà òmìnira lẹ̀ Yorùbá bó o sì ṣe náà ni ó sì máa ṣe lọ Mọ́remí Àjàǹsọ́rọ̀ kejì ilẹ̀ Yorùbá ìyá èwe ilẹ̀ Yorùbá aṣíwájú rere tí ń ṣe pẹ̀lú ọ̀tọ̀ ayé Abíọ́lá akárẹ̀kárẹ̀ mo gbà fún ọ tó mo tún gbà fúnra mi èmi ọmọ bí ó dùn mọ́ mẹ́lòmí ọ̀dá mi lójú mo dúpẹ́ ọlá onísìrí ayé Abíọ́lá ẹkú iṣẹ́ takuntakun lórí òmìnira Yorùbá 2022 ẹkú iṣẹ́ takuntakun àwọn rúmọlẹ̀ ò ní padà lẹ́yìn ẹ̀yìn àwọn aláṣekù ò ní padà lẹ́yìn ẹ̀yìn ọ̀rọ̀ bí ẹkún bí ìbànújẹ́ Elédùmarè ò ní pé ká yín mọ́lé mo dúpẹ́ ọlá òní sí ìrìn ayé Abíọ́lá ẹni rẹ̀lẹ̀ ẹ̀ mọ̀ ga ní iwájú lọ lẹ́rìn lọ iwájú lọ pẹ́ ibi tí rẹ̀ sí ẹni rẹ̀lẹ̀ ẹ̀ mọ̀ ga ní lọ́wọ́ ọba tó lóhùn òní fi yín tọrọ fún aráyé sísì lọ́lẹ̀ ní sí iná ẹgbà oníjẹ báwọn rọrọ ẹgbà mi lórí ọmọ ládùn tuntun tá a kọ sí àlékún owó àlékún rẹ gbogbo àlékún àìkú baálẹ̀ ọ̀rọ̀ nínú ọdún tuntun tá a kọ sí iwájú nílẹ̀ Yorùbá mọ́ lọ ọba dé Èdùmàrè yóò bá wa gbélé Yorùbá dé èbúté ògo ibi rere tá a fẹ́ ní ó sí ìjà sí ọba mi Èdùmàrè òní jẹ́ kí táwọn òbílẹ̀ jẹ́ òborí ọmọ oṣù nífẹ̀ẹ́ mo dúpẹ́ ọlá Ọlọ́run mọ̀ jẹ́ ṣubú ayé Abíọ́lá alọ́lọ́run mọ̀ jẹ́ ṣubú o bẹ́nìkan ò ṣubú o ẹnìkan ò lè dìde bàbá lókè mọ̀ jẹ́ ṣubú Ọlọ́run mọ̀ jẹ́ ṣubú ọba Ọlọ́run mọ̀ jẹ́ ṣubú bẹ́nìkan ò ṣubú o ẹnìkan ò lè dìde bàbá lókè mọ̀ jẹ́ ṣubú. Torí kọ́wọ́ ìlú kọ́wọ́kọ́wọ́ ni wọ́n lù àràbà owó mọ́ ojú sí ìrókò àràbà owó mọ́ ojú sí ti
pín ìyá bàbá ńlá bàbá wọn. àwọn ẹlẹ́nu bí afọ́kùn garawa àwọn abẹnú yàgbọ́ àyàgbọ́ bí ẹsẹ̀ sókòtò. tọ́jà pé òun tá a bí wọn mọ́ èèwù wọn òun lòun ní mọ́ ọ̀yá wọn la. mo dúpẹ́ ọ̀la wọ́n ṣe bá wọ́n yá ni àwọ̀ ò lè yá. wọ́n ṣe bí àwọ̀ yá ni àwọ̀ níyà. ọba ní Èdùmàrè àwọn aláṣẹkù pátápátá òun oníjẹ́kìtì àwọn òbílẹ̀jẹ́ borí ọmọ oṣù nífẹ̀ẹ́. apá ọmọdé ọ̀kági ọ̀sẹ̀ mo dúpẹ́ ọ̀la apá ara yóò nílé ẹ̀ka. apá èkúté ní ọ̀ka òhùsá ibi kó yíkiri lásán lọ́mọ. àwọn ọ̀tá lọ́síwájú ilẹ̀ Yorùbá apá àwọn onílé ẹ̀ka. ìgbà rẹ̀ ti dùn ún mọ́ aráyé Elédùmarè oníjọ́ tán. mo dúpẹ́ ọ̀la àti sọdún eléyìí o àjọ ṣẹtẹ ní tòwó tọmọta ikú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀. àsọdúnmọ́dún ní ìsàwọ̀ àsọdúnmọ́dún àsọ̀rọ̀mọ́rọ̀ ní ìsàwọ̀ àsọ̀rọ̀mọ́rọ̀ ọdọọdún láàárín orógbó. mo dúpẹ́ ọ̀la ìyá Abíọ́lá ọdọọdún láàárọ̀ Hausa. ọdún onídé o tọ́mọ ẹran mọ̀bì lórí àtẹ lọ́dún lẹ́ẹ̀gùn gbàsọ lọ́dún lẹ́wà wà. àwọn ọmọ ọbẹ̀ níbẹ̀ sì ran àtẹ́lẹsẹ̀ wọn sì mọ ọbẹ̀ náà wò. mo dúpẹ́ ọ̀lẹ́ ẹni tó bá ní ẹ̀mọ́ bọ̀ lẹ́ni dé bá ń lé. ifá kan lóde odù kan gá àtẹ̀bí mi ẹ̀ pé fákìní. ó ní pápá lọ́tẹ̀rìn yan òpópó ojú ọ̀nà lọ́tẹ̀sí jùrúgbọ̀nà ẹsẹ̀ àsáré pọ́pọ̀ ojú ọ̀nà tán ẹsẹ̀ ajúrú fáká díẹ̀ fún òkè ń tọrùn bọ ayé òkè délé ayé tán òkè ń bẹ láàrin èdìdì òkè ń bẹ láàrin ọ̀tá ó fojoojúmọ́ kọ́ mi inú ogun ẹbọ ni wọ́n ní kọ́ mọ́ múṣe ó sì gbẹ́bọ orúbọ ogun lérí wá ọkọ wọn bókè sọ̀tà ẹ̀tà ẹlẹ́gbẹ̀jẹ̀ ìwàlẹ̀ wọ́n bókè dí ìtẹ̀ òkè ọ̀jẹ̀ mo dúpẹ́ ọlábẹ́ ní òkè òmu òkè náà ní ọ̀rẹ́ yìí ogun lérí wọ ọkọ ọmọ oníbó àgbọn ọgbẹ iyeye ní kìkì àkàsà ìsírúbà kodò ọmọ mọ ọgbẹ ìkòrò rúbà kodò ọmọ mọ ọfà àtẹsí àfikòrò gbogbo wọn sálà àmújọ ọrùn la ọmọ oníbó ẹja níyẹyẹ ní kìkì àkàsà ogun lérí wọ ọkọ sí bókè sọ táǹkọ Ifá. pẹrẹyẹlẹ àkàsà ìmẹ́nu wọn wọlé pẹrẹyẹlẹ. ẹ̀ta ilé gbèjé ìwàlẹ̀ tí bókè sọ táǹkọ Ifá. pẹrẹyẹlẹ àkàsà ìmẹ́nu wọn wọlé pẹrẹyẹlẹ. mo dúpẹ́ ọ̀la òní sí ìyá Abíọ́lá mo láwọlá ò lè pe wọn àyàmọ̀ méjì ògbé kọ́ lọ́ba nínú Ifá àwa la ò lè pe wọn. mo dúpẹ́ ọ̀la ìyá Abíọ́lá oníṣìírí wọn mọ̀ pé onígbà gbogbo mọ́ ṣẹlẹ̀ mi ò ní sẹ́rí. àwọn orúmọlẹ̀ wọ́n bẹ lẹ́yìn ọjà rẹ̀ àwọn aláṣẹkù tí wọ́n tẹ̀lé Yorùbá dé wọ́n bẹ lẹ́yìn ọjà rẹ̀ nítorí pé ọlọ́wọ́ bá níbẹ̀ lẹ́yìn àwa àpamú aláwùrà bí níbẹ̀ lẹ́yìn ajẹ́ ẹ̀wà sùn kò ségi kò sékù mọ̀ ìníbẹ̀ lẹ́yìn ọmọ alágídí àwọn orúmọlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ wọ́n bẹ lẹ́yìn ẹ̀yìn ọjà rẹ̀ wọ́n ní ẹ̀ mọ́ ṣe lọ ẹ̀mí ò ní sẹ́rí ọkùnrin ló ní ẹ̀ mọ́ ṣe tẹ̀yìn obìnrin ló ní ẹ̀ mọ́ ṣe tẹ̀yìn ọmọdé ló ní ẹ̀ mọ́ ṣe tẹ̀yìn lórí òmìnira orílẹ̀-èdè Yorùbá onílé àbálẹ̀jò ló ní ẹ̀ mọ́ ṣe tẹ̀yìn gbogbo àwọn orúmọlẹ̀ ni ó sì bá yín ṣẹ́gun wọn ọba mi Èdùmàrè oníjà kóbílẹ̀ ẹjọ́ borí ọmọ oṣù nífẹ̀ẹ́. mo dúpẹ́ ọlá ayé rẹ̀ ọmọ dùn dídùn lábọ́yìn ẹ̀bùn ayé rẹ̀ ọmọ dùn dídùn lábọ́yìn òkun kì í gbẹ ọ̀sà kì í gbẹ àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé ayé rẹ̀ ọmọ dùn dídùn lábọ́yìn ayé rẹ̀ ọmọ dùn dídùn lábọ́yìn
àdó ayé yín ọmọdún náà ní ọba ní Èdùmàrè kò ní jẹ́ rárán ọba ló jẹ́ láyé tẹ́ wá iṣẹ́ takuntakun tẹ́ kúkú ṣe lórí ìjìjàngbara àtòmìnira orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ọba ní Èdùmàrè yóò jó fúyọ́ ayé òní ṣe sí ọ̀sọ̀rọ̀ ẹ̀yìn lọ́lọ́ọ̀lọ́wọ́ ọba iwájú lórílẹ̀-èdè Yorùbá bọ̀mọ́ lọ lálẹ́ Elédùmarè ọba gbogbo ohun tó lè mọ ní ọdẹ ẹ̀rọ gbogbo gbìyànjú yín láti mú gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá kú nípò ẹ̀rù láti sọ gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá dọmọ aládé gbogbo ẹ̀ ní ó fún ìyá àwọn rúmọ̀lẹ̀ yọba yín ṣe wọ́n ní padà lẹ́yìn ẹ̀yìn ìbá ọlọ́pàá sọ̀rọ̀ dáyọ̀ ní padà lẹ́yìn ẹ̀yìn Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ lẹ́yìn ju àánú ó ní padà lẹ́yìn ẹ̀yìn Yemọja Ọ̀tẹ̀rẹ̀mọ̀gbọ́ olómi tútù tí wàrùn sàn kò ní padà lẹ́yìn ẹ̀yìn Ògúnláká ayé ọ̀sìn ìmọ̀lẹ̀ ọkọ mi yankan bí ọgbẹ́ ò ní padà lẹ́yìn ẹ̀yìn Ṣàngó Olúkòso tí olú yan bá àlàpà ṣẹ́gun ọ̀tá ẹ̀yìn Ṣọ̀pọ̀nná oníwọ̀wọ́ àdúrà níléwé wọn ò ní padà lẹ́yìn ẹ̀yìn Ọbàtálá ọbàtá àṣà ọba tapatapa ní òde ìrànjẹ wọn ò ní padà lẹ́yìn ẹ̀yìn eégún lé ìyá eégún lé bàbá wọn ò ní padà lẹ́yìn ẹ̀yìn gbogbo àwọn jagunjagun tí wọ́n ti jà fitafita fúnlẹ̀ Yorùbá rí wọn ò ní padà lẹ́yìn ẹ̀yìn mo dúpẹ́ aláwọ̀ ní tètè kú mọ́ mo rọ́jú ọ̀la lójú rẹ̀ àrídùnnú rẹ̀ ò ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ lórí Democratic Republic of the Yorùbá ìyá wa mo dúpẹ́ ọ̀la àrọ́wọ́ yín àríṣẹ́ takuntakun tẹ́ kúkú ṣe akínyàn lu yín lọ́gọ́ ẹnu pẹ̀lú gbogbo àwọn alátìlẹyìn yín ìbànújẹ́ oníkan yín ẹ̀ ní sí ìṣe lọ́wọ́ ọba bá a ti fẹ́ kọ́rí lórí òmìnira Yorùbá 2022 bẹ́ẹ̀ ni ó sì rí lọ́lẹ̀ Elédùmarè ọba mi Èdùmàrè oníjẹ́ táwọn òbílẹ̀ jẹ́ borí ọmọ tún nífẹ̀ẹ́ ìyá wa mo dúpẹ́ aláàkí yóò àsọdúnmọ́dún ní ìsáwá àsọdúnmọ́dún àsọ̀rọ̀mọ́rọ̀ ní ìsáwá àsọ̀rọ̀mọ́rọ̀ ọdọọdún láàárọ̀ rọgbọ ọdọọdún láàárọ̀ hùsà ọdún oníyà pọ̀bọ̀ bí ọmọge àtẹ gbọ́láṣẹ́ Olódùmarè ọba ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọdún tuntun ní ọ̀là ajá lọ́lẹ̀ Elédùmarè ọba àwa oníbàwọ̀ kúkú ọ̀wọ̀ nítorí ikú kíkú kan kì í pẹ́ dán bẹ́ẹ̀ ni àrùn kárùn kan kì í sọ̀gẹ̀dẹ̀ odò ikú ìpọ́dún jẹ́ bẹ́ẹ̀ ni àkàlàmọ̀gbọ̀n ìpọ́dún jẹ́ ìmọ̀hù ìgbàlẹ̀ wa máa rojú ìyá wa mo dúpẹ́ látàwọn alátìlẹ́yìn wọn àti gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá pátápátá àti gbogbo ẹni tí ń fara sí sẹ́fàṣeyọrí òmìnira Yorùbá 2022 ìgbàlẹ̀ wa mọ́ ẹ̀rọ̀jú àwọn olè wa mọ́ pẹ̀lẹ́ o ìfàfàrẹ̀ wá sínú ayé wa ọ̀fàfà yóò parí owó yóò parí ọmọ yóò parí àlàáfíà yóò parí àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ sínú ayé gbogbo wa ewé gbẹgbẹ gbogbo ẹ̀bọ̀ wá bá wà nílé ewé ọ̀wàwà kọjá kíre ọwọ́ wa rí o ọlá kì í tán lé olókun tójó tẹrùn bẹ́ẹ̀ nílé alákọ̀ ìgbẹ́ ọba mi Èdùmàrè kò ní jẹ́ kíre ọtán lọ́dẹ̀ gbogbo wa àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lámọ̀ọ́sẹ̀ àṣeyí sàmọ́dún àjọṣẹ́ mi àjọ ọpẹ́ láyé ìyá wa mo dúpẹ́ ọlá onítìrí àyà Abíọ́lá mo ní bàbá tún ní lámọ̀dún kárìíra káfíńrè pàdé ara wa ọmọ aládé bòdì lámọ̀dún kárìíra káfíńrè pàdé ara wa ọmọ Yorùbá bá tún ní lámọ̀dún kárìíra káfíńrè pàdé ara wa ọmọ Yorùbá nípínlẹ̀ Ọ̀ṣun kárìíra
àtìká